so wonder bọ́ọ̀lù gobi. Bẹ́ẹ̀ ni na so wonder ní bó ṣe lọ lánàá ní oríṣiríṣi wonder ló ṣẹlẹ̀ ìyẹn lórí pápá nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé nínú ìdíje EPL ìyẹn lókè òkun lọ́hùn àti eléyìí tó ṣe kí ni ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bí ìyẹn NPFL oríṣiríṣi wonder ló ṣẹlẹ̀ o. ó ṣe bàbá ta ló tún sọ pé ó ṣe bàbá ìyẹn lórí pápá lánàá àwọn oríṣiríṣi àwọn Brighton and Hove ìyẹn Daniel Welbeck òun ló sọ pé ó ṣe bàbá lánàá kí ló dé tó ṣe sọ pé ó ṣe bàbá Pep Guardiola òun ni ó ṣe bàbá lánàá kí ló dé tó ṣe ó ṣe bàbá Rivers United òun ni ó ṣe bàbá lánàá kí ló dé tí Rivers United ṣe sọ pé ó ṣe bàbá gbogbo ẹ̀ àwọn ìròyìn tó jẹyọ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórí pápá lánàá gbogbo ẹ̀ la máa gbé sí létí ìyẹn lé àti wà lórí pápá àti wà láàárọ̀ títò nílé ẹ ṣe kí ni wá kọfí dílé o kẹtẹ ti sí ẹ má gbé kúrò náà tó gbá sport ẹ lágbo sport ti balẹ̀ ni ẹ níbi tẹ́tí máa ṣe kí ni tẹ́tí máa gbọ́ wọ́n oríṣiríṣi ìròyìn èyí tó jẹyọ àti àwọn kòkó máa bá ń tẹ̀lé ní ó wọlé ẹ má gbàgbé pé lánàá ìyẹn bùtù kan ló yọ nígbà tó ní ìfarapa kò tí bọ́ sórí pápá o ṣùgbọ́n lórí pápá ìyẹn lánàá nígbà tó di ìrọ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà tí gbàgbós wọ́n ba kókó jẹ́ lójú nígbà tó ó dé láàárọ̀ yìí ó kẹsẹ̀ sókè ni o kì í ló fà á tó fi kẹsẹ̀ sókè gbogbo ẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àwọn olóògbé mẹ́wúrò sí àwọn kókó lójú àwọn olóògbé Chelsea the Blues aláriwo lánàá gbogbo ẹ̀ pa lọ́lọ́ ni wọ́n gbé wọn tún aṣọ wọn tún sórí pápá lánàá kí ló tún aṣọ wọn sórí pápá sójú òrọ̀ ni àmàṣekínni àmàgbèsè létí bẹ́ẹ̀ ni a ti balẹ̀ sórí tó wọlé láàgbó sport láàárọ̀ ti tòní lónìí tó jẹ́ ọgbọ̀n ọjọ́ ni 30 days 30/12/2021 bẹ́ẹ̀ ni ọgbọ̀n ọjọ́ nínú oṣù kejìlá ọdún 2021 ọdún ètí wá sópin 24 hours to go eléyìí tó kù aṣojú ẹni gbogbo wa lónìí tó ń jẹ́ ọjọ́ Thursday náà ló bọ́ sí ọjọ́ Lámísì èmi nìkan kọ́ mi wà lórí pápá tí mo gbé tó bá ti bọ́ sórí pápá báyìí èèyàn kan kì í dá bọ́ọ̀lù gbá ni tí mo wọ̀ kì í ni bẹ́ẹ̀ ni Awíkókó Stampepe síbi ṣùgbọ́n Stampepe ni irọ́ ni ẹ̀rù ń bá gidigidi ní báyìí torí kò mọ bí máa wọlé mo dẹ̀ máa wọlé sí ẹ lára ó fẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ ni super sub wà ń bí ìyẹn Sodiq Akínbolú tó jẹ́ kí n máa ní àǹfààní àti máa wá jákèjádò àgbáyé ìyẹn lórí ẹ̀rọ ayélujára wa bẹ́ẹ̀ ni VAR wa Sodiq òkè ọkùnṣẹ́ bẹ́ẹ̀ ni Akeem Ọládúbọ̀sùn náà ni èmi olólùfẹ́ yín tí wọ́n ń pè ní Akeem Spirit òun náà ló ṣe kí ni wọ́n máa darí ètò láwọn ọmọ afẹ́ ní yọ̀nà náà gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó wáyé lánàá Awíkókó jẹ́ káwọn ohun ẹ ti há òun jẹ́ kó gbóhùn ẹ̀. àbótiyá ni tó bá gbọ́ ORT Èmi Àlàbí Awíkókó náà rèé ọmọ yìí tẹ́ ti mọ̀ bí ẹni mo owó di blues tó ń fly lọ́wọ́lọ́wọ́ ẹ̀fà Akeem Spirit sílẹ̀ ṣe rí ẹ̀rọ fly orí òye tó kára wò ń bọ̀ wá kan rẹ̀ dẹ́ni èmi kájú tàwọn never walk alone lọ àwọn olóyin lọ́mọ bí tára wọn kù sí nígbà tí wọ́n gbójú Liverpool tí wọ́n fi gúnlẹ̀ lánàá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní pátápátá gbogbo ẹ̀yin lólùfẹ́ rédíò tún gbá 100.9 níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa gbogbo ìpàtà mo kí àti gbogbo ẹ̀yin tí ẹ wò wá lórí ayélujára ìyẹn tún gbá Facebook live wa níbi tí ẹ ti ń wò wá jákè Nàìjíríà mo kí gbogbo ẹ lólùfẹ́ lágbo sport àti dé sórí ètò láàárọ̀ yìí èmi àti spinner ti a máa wọ yá ìjà bóyá wọ́n ní ó lè fẹ́nu mi àwọn bóyá mi lélẹ́gì ara èmi là máa mọ̀ lórí pápá ọmọ Akínbolú mo kí ẹ mẹ́rin. ẹ fi àwọn kòkó lẹ̀ ó ti ní júrì ẹsẹ̀ ló ti ní júrì tẹ́lẹ̀ ó ti wọ́sẹ̀ ẹnu báyìí bẹ́ẹ̀ ni ẹ ṣe kí ni ẹ máa bá a lọ lórí ètò. Oya jẹ́ ká bẹ̀rẹ̀ ní pápápá ìyíbo la ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn jẹyọ lánàá ìyẹn ní tiwantiwa lórílẹ̀‐èdè tiwa ẹ̀yìn ní Nàìjíríà ń bí là ń sọ̀rọ̀ ìròyìn wo ló jáde Awíkókó in fact ìgbà tí mo gbọ́ ìròyìn ní mi ò ní sọ pé bá mi ní jẹ́ tó láti mọ̀ tẹ́lẹ̀ pé irú ìròyìn máa jáde ṣùgbọ́n ká tó sọ wọ́n ní pé wọ́n ṣe mítìn lánàá ti màgbé tábà tí wọ́n ṣe mítìn àwọn olóṣè mítìn ìyẹn àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF under the umbrella ìyẹn lábẹ́ alákòóso ọ̀gá pátápátá ìyẹn
Amaju Melvin Pinnick ó sọ pé òun ni wọ́n ṣe visual technical board meeting lánàá ẹ ti mọ̀ pé orí ayélujára náà ni meeting ti ń wáyé irú meeting tó wáyé àwọn wọn ní communique wa ìyẹn wọ́n ṣe kí ni wọ́n padà kéde wípé ibi tí wọ́n fi meeting ibi tí wọ́n àjọmọ̀ àti àjọrò àti àjọsọ ìyẹn ní meeting òun lélẹ́yìn wọ́n wá ka àwọn nǹkan náà síta o ṣùgbọ́n àwọn tó jẹ́ wá lógún jù tí a máa ṣe kí ni tí a máa ní àǹfààní àti máa sáré yọ̀nà náà nítorí àsìkò òun ni pé nínú meeting yẹn wọ́n jẹ́ kó yé pé wọ́n kọ́kọ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ president Muhammadu Buhari fún àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú presidency àti NFF bó ṣe ṣe kí ni bó ṣe kún wọn lẹ́yìn tó dúró tì wọ́n látara pé ojú òní ti NFF ìyẹn fún sáà 2021 wọ́n ṣe kí ni wọ́n lù lọ́gọ ẹnu wọ́n dúpẹ́ lọ́wọ́ o wọ́n ní ó ṣe o we thank you for your support and your magnanimity láti ara pé àwọn fẹ́ kí ni ò jẹ́ kí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kó ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan àti àwọn eré ìdárayá tó kù kí inú ẹ̀ kó jó lọlẹ̀ ní àsìkò títí ẹ̀ èyí ń kọ́ lẹ́yìn ìgbà tó dúpẹ́ lọ́wọ́ Buhari o wọ́n tún wá gbé síta yìí pé àwọn ṣe kí ni wọ́n pètè wọ́n pèrò wọ́n jẹ́ kó yẹ pé owó ètò ìṣúná owó fún 2022 wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé síta o ìyẹn budget èyí tó ṣe kí ni wọ́n sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí NFF o máa ní 13 billion naira láti rí pé owó tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa ní nífẹ̀ẹ́ láti ná fún ọdún 2022 ìyẹn wá síbẹ̀ o ṣùgbọ́n ìròyìn eléyìí tó wá jẹyọ eléyìí nínú àwọn gbèdéke tí wọ́n sọ nínú ìpàdé yìí òun ni pé wọ́n ti gba akọ́nimọ̀ọ́gbá èmi nísìnyí ó ti wá hàn gbàngbàngbà ní pé wọ́n pàpà gba akọ́nimọ̀ọ́gbá yìí Ose Peseiro nígbà tó pé Ose Peseiro ó wá mú mi rántí ìgbà tí Amaju Melvin Pinnick tó bá Jose Mourinho tó bá ya fọ́tò lóòótọ́ ó lọ kàn sí Mourinho pé báwa wá akọ́nimọ̀ọ́gbá tó dáńtọ́ ṣùgbọ́n Jose Mourinho òun ni ẹ lọ gba Peseiro nísìnyí àwa máa jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ máa mọ ẹni tó ń jẹ́ Peseiro gbogbo máa ṣàlàyé Peseiro fún yín lẹ́kùnrẹ́rẹ́ ṣé Peseiro yìí ṣé ó lè ṣe kí ni ṣé ó lè jẹ́ kí ó lè gbé wa dé ilẹ̀ lérí ṣùgbọ́n wọ́n wá fọ ohun síta ohun wo náà fọ wọ́n jẹ́ kó yé wípé Peseiro ńkọ́ òun kàn máa tẹ̀lé Eguavoen lọ sí AFCON ni òun kọ́ ló máa ṣiṣẹ́ Eguavoen náà ló sì ṣe kí ni òun ló máa lọ ṣiṣẹ́ ló máa kó Super Eagles lọ sí ìdíje AFCON èyí tó kọ ọjọ́ mẹ́wàá tó bá máa fi dọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí a máa ti máa sọ pé a ti fẹ́ bẹ̀rẹ̀ game bẹ́ẹ̀ ni tó kọ ọjọ́ mẹ́wàá nísìnyí wọn á ní Peseiro máa tẹ̀lé wọn lọ ṣùgbọ́n observer ni ó kàn máa lọ wòran ó máa lọ mọ bó ṣe ń ṣe o kó lè mọ bó ṣe máa ṣe kí ni bó ṣe máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Austin Eguavoen tó bá ti dé láti AFCON nígbà tó bá gbàṣẹ wọn wá jẹ́ kó yé pé Eguavoen ó máa padà sípò tó wà tẹ́lẹ̀ ipò wo Eguavoen wà tẹ́lẹ̀ ìyẹn technical director ló wà tẹ́lẹ̀ ìyẹn nínú àjọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè Nigeria Super Eagles nísìnyí wọ́n ní pé Peseiro ti dé o Eguavoen máa padà sí ààyè as technical director ṣùgbọ́n lẹ́yìn ìdíje AFCON nílé àmàṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Austin Eguavoen ìyẹn akọ́nimọ̀gbá fi díẹ̀ fún Super Eagles òun ló ṣe kíni ló máa kó Super Eagles lọ sí nísìnyí àwíkòkò ní pápápá kájú máa sáré sọ èèyàn tí Peseiro jẹ́ kí ni òye títí ẹ ṣé kò ń ṣe pé distraction lélẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Peseiro yìí bí ṣé wọ́n rí pé ó lè gbé Nàìjíríà dé ilẹ̀ ìlérí Super Eagles délẹ̀ lérí. Yorùbá ní ọ̀bẹ jọmọ lọ́wọ́ aṣọ̀bẹ ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe ó ti wà lẹ́mìí àwọn NFF tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn fẹ́ gba akọ́nimọ̀ọ́gbá láti ìta àwọn àjọ NFF wà dẹ̀ ní ìgbàgbọ́ wọn ní pé aláwọ̀ funfun akọ́nimọ̀ọ́gbá aláwọ̀ funfun ló lè ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà they don't believe in any coaches in Nigeria even kó má jẹ́ Eguavoen ló ṣiṣẹ́ kí Eguavoen padà retain post as a technical director of Super Eagles but there should be a coach from Nigeria here èmi máa ń sọ pé àwọn success ta ní àwọn kankan ta ní dáadáa bóyá ní under age ní under 17 ni o àbí ní Super Eagles most of them wọ́n wá látọ̀dọ̀ wọn akọ́nimọ̀ọ́gbá ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà why tí wọn ò ní believe ní wọn adé náà tó dáa ju ẹni tá a lọ gbé Peseiro tó lọ gbé wáyé èmi ò ní ó máa deliver èmi ò ní kò lè deliver because tó bá ṣiṣẹ́ fún wa ń bì báyìí làmà tó mọ̀ tó nígbà tí Benatron déngbà yẹn mẹsàn pé ṣe German coach oní tatis oní kínní so bí gbogbo kínní yẹn bó ṣe rí nìyẹn so Spinach àti mọ̀ báyìí but tèmi kàn ní pé Eguavoen kó concentrate lórí iṣẹ́ kó má ní pressure pé bóyá ti gbé ìbò kan wá ṣe kínní kan kó lè fún wa ní good result ní AFCON. kí Eguavoen concentrate lórí iṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa sáré sọ pé ta ni Peseiro ọmọ 61 years ní April 4 1960 ni wọ́n bí o ní ìlú Portugal kí ló ṣẹlẹ̀ o nígbà tí ó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ akọ́nimọ̀ọ́gbà ẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú as a player coach ìyẹn ní orílẹ̀-èdè Portugal lọ́hùn kí ni in fact nínú gbogbo nǹkan tí mo rí nínú CV ẹ̀ tó wà wájú mi tí mo wò yìí mo rí pé ibi tó ti ṣiṣẹ́ kò kí ń pẹ́ rárá
kò kí n pẹ́ rárá bóyá kó lo oṣù mẹ́sàn-án oṣù mẹ́fà kó lo oṣù ọdún kan ibi tó bá ti ní ìgbà míì wá ní kó máa lọ ìgbà míì alóhùn ti ń lọ fúnra rẹ̀ so gbogbo ibi tó ti ṣiṣẹ́ yẹn mo rí pé ó ṣiṣẹ́ gidi tó jẹ́ pé ó máa wú mi lórí nítorí àsìkò tó bá di ọjọ́ Saturday lágbára náà àsìkò àwà àáyọ̀ ọ̀nà Jose Peseiro a máa mú ní iṣẹ́ ni ṣùgbọ́n mo wá rí pé ní formation ẹ̀ style of play ní lọ́dọ̀ ti tèmi mo rí pé kò ń ṣe nǹkan tí a fẹ́ Peseiro ó like 5-4-1 formation ó like kó máa defend kò dẹ̀ bọ́ọ̀lù ẹ̀ kì í dùn ẹ̀ka sòótọ́ fúnra wa. now it's not a coach that like attacking kò kì í score ó máa ń like kó máa defensive. gbogbo ibi tó ti ń gbá bọ́ọ̀lù ẹ̀ gbogbo ibi tó dé púpọ̀ jù nínú gbogbo ibi tó dé ó máa ń pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá kọ́kọ́ bá ń bẹ̀ ni ó máa pàdánù ẹ̀ èmi àwa ibi tó ti ṣe dáadáa jù náà ni ibi tó ti gba ìdíje segunda division ìyẹn lọ́dún 1999 ó gbà á lẹ́yìn ìgbà tó ní Portugal náà division 2 league Portugal ni o league division 2 wọn ni o. bẹ́ẹ̀ ni eléyìí tó tún gbà tó ní àpẹẹrẹ ni eléyìí tó gbà fún Al Ahly nígbà tó wà ní Egypt ó gba ìdíje Premier League fún Al Ahly ní Egypt ìyẹn ní ọdún 2015-2016 tàbá tí wàá wò ó parí sí UEFA runner up ìyẹn ní ọdún 2004-2005 fún Sporting CP tàbá ní pé káwọn nǹkan tó ṣe ní Venezuela nígbà tí wọ́n lọ sí ìdíje Copa America ní Brazil ní ọdún yìí lọ́dọ̀ ti tèmi group stage ló ti já ó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ó ṣe kíni ó draw kò wí ilẹ̀ ẹyọ kankan ló fà á tó ṣe kíni tó fi lọ despite oye tí wọ́n gbé fún ìyẹn ní Venezuela ká má gbàgbé wípé lọ́dọ̀ ti tèmi àwọn nǹkan tá a rí àmọ́ máa yànnàná gbogbo club tó ti lọ tó ti ṣiṣẹ́ ìgbà tó wà ní Wydad Panathinaikos àti iṣẹ́ tó ṣe. ẹ̀yin máa gbọ́ rate of winnings ratio la máa gbọ́ ratio fún gbogbo ẹ̀. lọ́dọ̀ ti tèmi èmi ò rí pé Peseiro ó lè fún wa ní ibi tá ó lè gbé wa débi tá à ń lọ pẹ̀lú nǹkan tó ti ṣe sẹ́yìn ó wá lè dé kó wá tún yàtọ̀ sí torí ìgbọ́tẹ̀ mi notice ni pé àwọn NFF àtẹ́bàgbà kọ́ ni mò ń gbá mi báyìí ẹ máa ní access àti bá wọn sọ̀rọ̀ ọmọ wa under pressure wọ́n máa fẹ́ ṣiṣẹ́ fún yín but àwọn òyìnbó tẹ̀ ń gbé láti ta yìí bẹ́ẹ̀ ni ẹ fẹ́ wọn mọ́ owó rọ̀gùrọ̀gù lẹ máa san bẹ́ẹ̀ ni yìí ń fẹ́ wọn owó rọ̀gùrọ̀gù náà lẹ máa san fún wọn so mi ò rí reason tá a fi ń gbà wọn. ó yá ní pápápá àṣewà lé ní o èyí kí ló tún ṣẹlẹ̀ ìròyìn jẹyọ o èyí pé Emmanuel Dennis òun ló ṣeé ṣe o kó o ṣe kíni kó o miss out kó o má lè ní àǹfààní àti kópa ní díje AFCON ká má gbàgbé wípé Emmanuel Dennis ọmọ tó ń ṣáná lọ́wọ́lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe dáadáa ìyẹn ní díje EPL lọ́wọ́lọ́wọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Watford má jẹ́ ká gbàgbé wípé mo rántí bó ṣe nẹ́ẹ̀tì Chelsea mo rántí bó ṣe nẹ́ẹ̀tì káàkiri òun tún nẹ́ẹ̀tì eléyìí ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbá kẹ́yìn yìí ní ọjọ́ January 1st àtúndì ti pé kó tún ṣe kí ni kó tún ní àwọn Emmanuel Dennis lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tàbá ń sọ̀rọ̀ agbábọ́ọ̀lù wájú ká má gbàgbé wípé Emmanuel Dennis Taiwo Awoniyi àti ọdún Jude Gallo ni àwọn agbábọ́ọ̀lù wọn wájú ìyẹn fún orílẹ̀-èdè Super Eagles fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tí à ń retí nísìnyí Claudio Ranieri ìyẹn akọ́nimọ̀gbá fún Watford òun ti ń jẹ́ kó yí pé òun ṣeé ṣe o kí Emmanuel Dennis má lè kópa kí ló dé tó sọ bẹ́ẹ̀ o òun ní àjọ NFF òun ni wọ́n mọ̀ nígbó yẹ kó tètè fún àwọn ní lẹ́tà kó tètè send lẹ́tà sáwọn ṣùgbọ́n láàrin àsìkò tó yẹ kí wọ́n send ẹ̀ wọ́n send ẹ̀ lẹ́tà dọ́dọ̀ àwọn late èyí lè tó ń jẹ́ pé àwọn ò ṣe preparation àwọn ò ṣe gbáradì fún pé Emmanuel Dennis nǹkan ó ń lọ nísìnyí kí ló rí Emmanuel Dennis kẹ̀rẹ́ ó jẹ́ kó yé o ó ní inú òun dùn ní pé wọ́n pe òun kóun wá ṣe kí ni kóun wá ṣojú. Spinet kí NFF má relent lórí issue yìí wọn lè má jẹ́ káwọn club side kọ́ máa fún wa land conditions lórí àwọn ọmọ wa tó fẹ́ wá ṣe aṣojú fún orílẹ̀-èdè bàbá wọn because gbogbo àwọn coaches tó wà ní Europe yìí especially Premiership torí wọn ò ní sí lọ́lùdé wọn ò fẹ́ release àwọn player wọn. Berlin wọ́n wà ní holiday àwọn tí ń sọ pé àwọn tiẹ̀ máa miss i. àwọn máa miss ọ ti give up already. ẹ̀rù nípa àwọn sì pé wọ́n máa bá Leverkusen play ṣùgbọ́n wọ́n ti ń sọ pé àwọn ti miss i. àwọn ti miss already because wọ́n mọ̀ pé ó máa lọ but ní Premiership wọn ò fẹ́ release àwọn players torí àwọn ti kàn wọ́n tún máa fún yín date wọ́n máa fún yín náà condition lẹ́yìn tó yẹ pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kí àjọ NFF kó tètè report fún CAF bí a CAF ló máa sọ fún UEFA kó tètè mọ̀ kó tó máa ṣe we want our boy kó wá resume sí train àbí kó dé sí camp nígbà báyìí gbogbo wọn tètè fún wọn ṣe kí ni ṣe àwọn ọlọ́ni ní àbáwọ̀ lání so national team lágbára ju club side lọ.
ó yá ní pápápá ẹ jẹ́ ká máa sọ pé kí ni nítorí àsìkò ká máa tẹkọ̀ létí tó rẹ́ máa ní àǹfààní láti máa pè wọlé nígbà tá a bá ṣojú òpó lẹ̀ ìyẹn ní díje ní Europe lọ́hùn kí ló ṣẹlẹ̀ lánàá ìròyìn jẹyọ wípé ẹ̀yin olólùfẹ́ Arsenal Gunners kí ló ṣẹlẹ̀ o wọ́n ti ní pé Arteta akọ́nimọ̀ọ́gbá yín òun ní orí kíni o ti ní COVID-19 wọ́n ní kòró ti mú Arteta kòró ẹlẹ́ẹ̀kejì nísìnyí second time ni ẹ má gbàgbé pé March 2020 ó ní kòró alákọ̀ọ́kọ́ nísìnyí ó ti ní kòró ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kò ní síbẹ̀ o nígbà tí Arsenal bá ń fẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú Manchester City ìyẹn ní January 1st ọjọ́ Saturday ní ọjọ́ yìí wọ́n jẹ́ kó yé o ìpè nísìnyí ta ló máa wà ń bẹ̀ Arteta òun ni kóòtù ẹlẹ́ẹ̀kẹta tó máa ní kòró ní kòpẹ́kòpẹ́ kẹ́ má gbàgbé pé Aston Villa coach Steven Gerrard òun ni Patrick Vieira of Crystal Palace òun ni nísìnyí ó ti di Mikel Arteta of Arsenal òun náà ní kòró lọ́wọ́ báyìí ká má gbàgbé ìpè nísìnyí assistant coach Albert Stuvenberg àti Steve Round àwọn méjèèjì ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa wà in charge ṣé Arsenal kọ́ ṣé lè máa affect Arsenal bí kò ní affect Arsenal jẹ́ àbáyín sọ ọ̀fẹ́ tásán kò ọ̀fẹ́ tásán ohun tó èmi rí ń bẹ̀ ni pé ńgbà takọ́ ni mo gbá ti ń ní kòró ẹnu wo ló fẹ́ fi sọ fún àwọn ọmọ pílẹ́yà tó kù pé ẹ̀rìn síbi ẹ̀ má rìn síbi ìyẹn kọ́ la fẹ́ sọ ilé àtúnjẹ advantage fún Arteta torí ńgbà tí Guardiola bá ń ṣe kíní yẹn fún kò ní wọ́n under pressure bó tutù tiẹ̀ mu àwọn ànulẹ̀ a máa gbẹ́ rìsọ́ọ̀tì torí Man City yóò fẹ́ gbẹ̀mí ẹsẹ̀ náà. ok ní pápápá àwọn nǹkan tó máa pèlè lórí ti Manchester United àwọn onífẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú bọ́ọ̀lì lẹ́nu ṣùgbọ́n nísìnyí wọ́n ti jẹ́ pé àwọn mẹ́ta ò ní ní àǹfààní àti máa kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn Paul Pogba Victor Lindelof àti Bruno Fernandes wọ́n ní pé kí ni wọ́n ní àǹfààní kí ló ṣẹlẹ̀ o Victor Lindelof òun ní COVID-19 ni o àrùn COVID-19 against Newcastle wọ́n fẹ́ lọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lóní nísìnyí òun ló fà á tí ò tún ní kópa against Burnley nísìnyí Bruno Fernandes òun ò ní COVID-19 o ṣùgbọ́n ọ̀gá tó ń ṣe Bruno ti tiẹ̀ òun ní match suspension ó ti gba yellow card márùn-ún ti pé márùn-ún ní fún sáà tí a wà yìí èyí lè kọ́ ló fà á tí òfin ní àǹfààní àti máa kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ against Burnley lẹ́ni tọ́bádẹ́ ní pé káwọ́ Paul Pogba òun ní tie injury ti tiẹ̀ òun ló fà á tie problem ti ṣe ti Paul Pogba nǹkan tí òfin ní máa kópa níṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ní sí lórí pápá nígbà tí Manchester United bá wà kó pẹ̀lú níṣẹ́ ìmọ̀ afẹ́ bèrè òróró sí bẹ́ẹ̀ nígbà tán kọ́tọ́ ní lọ́nà ní tọ́ máa ń yọ owó nìyẹn àwọn lè fi ẹ̀yẹ́ lólùfẹ́ Manchester United èyí náà ní àǹfààní àti máa pè wọlé níṣẹ́ àmà sójú òpó sílẹ̀ Manchester United ṣọ́ lè borí bọ́ọ̀lì látàrí pé àwọn eléyìí ní play Arteta ṣó lè borí ní ṣé Arsenal lè borí Man City àbí ó tiẹ̀ lè ta gọ̀ngọ̀ pẹ̀lú Man City nítorí kò sákọ́ni mọ̀ gbá wọn studio line wa 08056131009 08056131009 ẹ pè kẹ́ṣe kíni kẹ́ dá sétò ní pápápá. akínspilẹ̀ tí kọ́kọ́ ṣẹlẹ̀ ní EPL lánàá àwọn èèyàn ti ẹ̀kọ́ bí ara sí tí Man City fi parí bọ́ọ̀lù lánàá wọn yọ̀yọ̀ jáde wọn gbé èèyàn wọlé. bẹ́ẹ̀ ni gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àwíkòkò máì tí ìrọ̀ṣà ń bọ̀ ń bẹ̀ jẹ́ ká sáré múròyìn ní pápápá tá ló wà ń bẹ̀. hello. ẹ káàárọ̀ orúkọ. Máyọ̀ wà láti alágbàdo sọ̀rọ̀. Máyọ̀ wà láti alágbàdo àbí. Bẹ́ẹ̀ni sà. club wo lẹ support. Barcelona la support sà. ìyẹn sáàvì. ẹ má wọrí tí ìròyìn ti bá kà máa jáde fún yín ẹ lọ máa dunnú sílẹ̀. Yẹ́n sà. mo ní ẹ lọ máa dunnú sílẹ̀ ìròyìn bá kà máa tó jáde. ẹ máa hello. a ti kúrò lórí aago. ẹ̀yà àwíkòkò ní pápápá lọ́dọ̀ ti tèmi èmi rí pé Arsenal Arteta wà ń bẹ Arteta ò sí ń bẹ akọ́nimọ̀ọ́gbá tó jẹ́ senior colleague ẹ̀ Pep Guardiola a ṣe kíni a borí nítorí pé ó mọ ìwúlò ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn látara pé ó mọ̀ pé àwọn kan ti ṣe kíni wọ́n ti pàdánù point nísìnyí Arsenal lè dúró against Man City a máa ṣe kíni a máa gbé a máa yànnà fún wa ìyẹn tó bá di ọjọ́ Saturday lópin ọ̀sẹ̀ kí ló máa ṣẹlẹ̀ lánàá ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé Chelsea wọ́n tún ṣe ségesège lánàá wọ́n bá àwọn tó jù wọ́n lọ Brighton and Hove wọ́n bá pàdé èèyàn kan tẹ̀sán mi oníṣúọ̀ báńkà ni bàbá méjì máa gbọ́ oníṣúọ̀ báńkà ni Awíkókó wà ń bẹ̀ ó lé ibú tó ń pé olóṣùọ̀ fóun lánàá ló sọ fún mi o ṣùgbọ́n lórí pápá lánàá. spinet tàbá fẹ́ sọ fact inú ọ̀rọ̀ nítorí ṣe Chelsea lọ́wọ́ yìí mi ò mọ bí Chelsea ò ṣe ní luck láti lè postpone game or anything because COVID-19 àti injuries ó ń wọ́ọ̀rì Chelsea gan. má lọ bẹ̀ ó ń wọ́ọ̀rì Chelsea gan lánàá torí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀
bẹ́ẹ̀ lélẹ́yìí. ní sùúrù jẹ́ kí n gbé fún ẹ ní pápápá Àwíkòkò Chelsea kan òun kọ́ ni tíìmù tó rí COVID-19 affect jù ní Premier League lẹ́ẹ̀kejì òun kọ́ ni tíìmù tí injury affect jù ní Premier League lẹ́ẹ̀kẹta òun kọ́kọ́ ló ń gbá lóní crowded features níbi tí mo lọ lélẹ̀ tó bá wọ́n tí ọ̀rọ̀ mi ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí ètò mo ní wọ́n tí gẹ̀ẹ́tì akọ́nimọ̀gbá. ọlọ́wọ́ gẹ̀ẹ́tì kan yóò wọ́n ti gẹ̀ẹ́tì èmi ò ní gbà yẹn wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ táwọn ní possession lánàá máàsì àná yẹn táwọn ní possession máàsì àná táwọn ní possession àwọn lórí possession in the sense like àwọn Chelsea player ò sí lórí pitch. àwọn ò lọ sí lórí pitch. let me tell you this nígbà tí ngolo jọjọ́ òsì bẹ̀ wọlé lásán ṣé jọjọ́ nìkan ní player Chelsea lẹ́yìn ìgbà tó wọlé Chelsea dominate game mo bẹ̀rẹ̀ sí attempt I see more than 4 attempts let me tell you this ṣẹ́rí lánàá àgbọ̀dọ̀ gbá máàsì yẹn káwá start pẹ̀lú Ngolo Kante káwá ní James kani Havertz kò sí tí mo fẹ́ náà mi ò lè ní sílẹ̀ gbogbo player mi ti ní ju ẹgbẹ́ tó bá tù fún mi Àwíkòkò wọ́n manage Pulisic ní right back. fi ọ̀rọ̀ sílẹ̀ o manage o ní mọ́tò akọ́ni mọ́ bá tó wà ní. ní right back. máa yín ìyẹn sí anybody tó bá kó sórí pápá ẹ máa ní à kíní kan ló ń play kíní kan ló ń play ẹ ń get the result Lukaku lọ sí injury. player ń affect àwọn èèyàn náà Chelsea nìkan lẹ́ ń sọ. Okay, ní start of this season nígbà tí Arsenal lose back to back kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ ẹni àwọn Thomas Partey ní sùúrù ẹni ò ní ká sọ pé Thomas Partey mo ní wọ́n tí get ara wọn ní àṣẹ. ìjọba mọ̀ pé January ending ní àṣírí Arsenal máa ń tú o. ní sùúrù ìyẹn ń ṣe tuntun match features ó wà wájú Arsenal ó le gan ẹ̀mí o ta ló wà ń bẹ̀ àmọ́ mo fẹ́ bántà ni o. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ ti ní ẹjọ́ èrò pọ̀ lójú òpó tó fẹ́ dá sí ọ̀rọ̀ tá à ń sọ yìí ni bó dẹ̀ ń pọ̀ ọmọ Arsenal ni. hello. bó ṣe máa ṣẹlẹ̀ ní àwọn Chelsea òkè ń kú bọ́ọ̀lù. hello. ẹ káàárọ̀ ọjọ́ ti mú nẹ́ẹ̀tì yẹn. kí ló ṣẹlẹ̀ báyìí nẹ́tíwọ̀kì láàárọ̀ jẹ́ àpapọ̀. ní pápápá ibi tí mo lọ lélẹ̀ pẹ̀lú statistics tó wà wájú mi ó fi hàn fún mi pé ní December Chelsea ò mú pọ́ìntì tó pọ̀ rárá ó dẹ̀ fi hàn fún mi pé hello ó dẹ̀ fi hàn fún mi pé Chelsea lo different 18 players ní December so excuse wo náà fún mi ní pé player kan ló ní injury wọ́n ti lo different 18 players ní December. hello. ẹ káàárọ̀. láti Ògìjó ẹ bá dá ṣètò. ní pápápá club lẹ support. nípa ìbéèrè àti àkẹ́sùn ẹ̀gbọ́n fà rẹ̀ ọ̀rọ̀ tí lẹ́sùn sí lẹ́sùn rẹ̀ fẹ́rí gbogbo ọ̀gá láyé kò sọ́gbọ́n ẹ̀rẹ́ láti ń ṣe nǹkan ẹ̀mọ́ ń gbẹ́ láti ń ṣe ẹ̀mọ́ yẹn gbọ́ fẹ́rí Chelsea one gẹ́gẹ́ bí kẹ́kẹ́ tí àkẹ́sùn ẹ̀gbọ́n sọ wọ́n jẹ́ ti wọ́n ti pápá ní Thomas Tuchel wọ́n jẹ́ tiẹ̀ fẹ́rí ẹ̀kí ìdílé ti pé apart pé Chelsea ní injury tèmi kan kì í ṣe òun nìkan ló ní injury ní England kì í ṣe òun nìkan ló ní injury ní England ẹni ká tẹ̀sí wọ́n gẹ̀ẹ́tì pọ̀tù Àwíkòkò lè gbà èmi náà dẹ̀ mọ̀ fún wọn. kò ń ṣòwò ní pọ̀. tí mo lè ń sọ́pọ́tì náà. gbogbo sẹ́ẹ̀tì láti di. àní tí mo lè ń sọ́pọ́tì sà. tí mo lè ń sọ́pọ́tì sà. mo ti mọ̀ pàṣẹ náà ní. ọ̀nà èrò ṣọ̀rọ̀ Arsenal statistics mi yé mi pé ní December Chelsea ti lo 18 different players kò sóò wọn ní excuse lórí pé injury wọ́n dẹ̀ sọ fún mi pé COVID-19 àwọn olùkọ́kọ́ ló ní COVID-19 èyí tó ṣẹlẹ̀ ni pé kí Brighton lọ sí Stamford Bridge kó lọ mú point jáde wọ́n dẹ̀ tún gba possession lọ́wọ́ ní Stamford Bridge. ẹnu ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. orúkọ mi ni Ṣóhùnmí Kẹ́hìndé látòdìjọ. club lẹ support. Arsenal ni. ọgbọnọ ó ṣe Arsenal láàárọ̀ yìí. kò ń ṣe Chelsea nìkan ló ní COVID-19 or injury. wọ́n dẹ̀ ní substitution wọ́n ní stop yẹ tí ẹ̀yàn bá ti ní injury wọ́n kó sọ́ọ̀bù wá bíi mélòó. so eléyàn ṣe kìíní ẹ̀sìn pé kìíní jẹ́ta rí gbà yẹn kọ́ la rí sí. bẹ́ẹ̀ni. ẹ má wọrí Chelsea máa build padà Chelsea máa build. ó yá ní pápápá ká máa sáré padà sínú ètò ká máa padà sínú ètò tọ́ba Man City lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ní 8 points náà gbé sórí Chelsea àti Liverpool lọ́wọ́lọ́wọ́ 50 points tọ́ba ní pé ká máa wò ó ṣé Man City ká gbà pé Man City ti gba league ní Chelsea àti Liverpool wọn lè kò tí ì gba league. torí a ti rí pé àwọn ìtààmù kan wà tẹ́ pé 13 points wọ́n ti gbà á lọ́wọ́ yìí tó fi gba league
ṣe ti understand. jẹ́ kí n sọ kíní kan lọ́dọ̀ ti tèmi èmi rí pé wọ́n ti gba léyìí nítorí pé ó kù 50 points ẹ̀lò 18 games ló kù nínú 18 games yẹn 54 points ní 18 games tó bá borí gbogbo ẹ̀ now ibi tí wọ́n lọ lélẹ̀ ibi tí wọ́n lọ lélẹ̀ no spirit èmi ò sọ nítorí tíìmù kọ́ 3 games Man City gbọ́dọ̀ lose 3 games. but wọ́n tẹ́mi kọ́ fẹ́ sọ ni pé kò sí nǹkan tí o ti lè ṣẹlẹ̀ ó yà ní pápá ẹ̀lì gan. bẹ́ẹ̀ ni ó sì yẹ lè bẹ́ẹ̀ mi ò rí Man City tí ò ní striker tó dẹ̀ ń mí àwọn. spirit Man City wọ́n ti jọ ṣe rí 13 points or 12 points. ìgbà yẹn wọ́n ti play 20 games wọ́n ti play 20 games ẹ má ṣe mistake game tó point tó wà lẹ̀. tíìmù ni kò sí nǹkan tí o lè ṣẹlẹ̀ sí tíìmù. so ó yẹ fún premiership àti pẹ̀lú decide àti decide bẹ́ẹ̀ tí wọ́n kọ́ ti wà at advantage ní January Man City ti wà at advantage ẹ gbà bẹ́ẹ̀ bí ẹ fẹ́ o. ẹ ó ní advantage lọ́wọ́ ẹ tó wà á ti lè dé. ẹ jẹ́ ká jà fún tọ́fọ̀ ó yà ní pátá pàtó. ó yà ní pátá pàtó ó yà jẹ́ ká máa sáré ṣe kí ni ká máa sọ pé ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá ìyẹn ní ìdíje NPFL àwọn ohun olóṣèlè kí ló ṣẹlẹ̀ Kwara United wọ́n gbẹmọ ewúro sójú wikitory so ayòkọ́ sódò Atland ẹ̀wọ̀n àti Dakada FC wọ́n ṣe kí ni Dakada pàdánù sọ̀wọ́ Atland ayòkọ́ sódò Remo Stars ọ̀mì ni wọ́n yí táyà kọlẹ̀ pẹ̀lú Nasarawa United nílùú Kẹ̀nẹ́ lánàá ẹ má gbàgbé eléyìí ló mú Remo Stars for the first time kò borí ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ má gbàgbé pé náà ló ṣe kíni ló top table with 7 points bẹ́ẹ̀ ni Akwa United ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀n Friday lánàá tó ṣe kíni yẹn tó jẹ́ kí Champions League àwọn náà ni winner champion ni wọ́n àwọn ṣe kíni kó wọ́n kọ́ borí Gombe United ayòkan sódò lánàá Lobby Stars ó ṣe kíni ó wá látẹ̀yìn ó borí Shooting Stars ìyẹn ayò méjì sí ẹyọ kan Shooting Stars ló kọ́ ṣe kíni wọ́n kọ́ tó wọ́n fẹ́ wọ́n kọ́ lọ wọ́n rí àgbàlagbà wọ́n bẹ̀rẹ̀ wò rí àgbàlagbà ni wọ́n ṣe kíni gbàgbó sí wọn gbájú Shooting Stars àwọn ló kọ́kọ́ mi àwọn nísìnyí Lobby Stars borí ìfẹsẹ̀wọnsẹ̀ ayò méjì sódò kí ló ṣẹlẹ̀ ní Social Stars àwọn àti Enugu Rangers wọ́n yí táyà kan lẹ̀ òdo ni wọ́n gbá MFM ńkọ́ ọ̀pẹ̀lọpẹ̀ Roland Precious òun ṣe kíni òun ló mi ayò ẹyọ kan yẹn ìyẹn ni the death of the game 4 minutes ní orí ló fi score ó ṣe kíni ó jẹ́ kí MFM borí ìfẹsẹ̀wọnsẹ̀ against Plateau United ayò kan sódò èyí ń bá kọ́ ó gbélé fọyín rọ́ ó padà ní sọ́wọ́ Rivers United ta ló ṣe kíni yẹn fún Rafiu Isaac náà ni ọmọ tó ti ní 3 consecutive goals ló ti ṣe kíni ló ti ní báyìí Rafiu Isaac òun ni top scorer ní ìdíje NPFL lọ́wọ́lọ́wọ́ ẹ̀wìn pẹ̀lú ayò mẹ́rin ló ti ṣe kíni ló ti ní o Rafiu ló ṣe kíni ló tún ṣe kíni fún Rivers United ewé in fact Rivers United wọ́n gbìyànjú wọ́n lọ ẹ̀yìn bà mọ́lé eléyìí kọ́ ló jẹ́ kí George Finidi George kó ṣẹ̀ mọ́ pé òun ti dé sí ìdíje NPFL ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó máa pàdánù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tó ti ṣe kíni tó ti mẹ́fà tó ti gbá fún èyí ń bà nìyẹn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá Niger Tornadoes àti Abia Warriors wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ni o níbi tí Katsina United àti Kano Pillars wọn máa wọ̀ yájà ìyẹn ní Northern Derby lọ́wọ́lọ́wọ́ báwo ló ṣe lọ ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun lánàá Chelsea òun àti Brighton and Hove wọ́n ṣe kíni wọ́n mi ní lánàá wọ́n gba 1-1 ìyẹn ní Stamford Bridge nígbà tí lánàá náà ní Man City ló fi agídí borí ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé lẹ́ni Everton àti Newcastle wọ́n ti postpone Man U àti Burnley tó bá di aago 5 kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń ṣe kíni tó mọ̀ wáyé ní ẹ̀kọ́ ní àníre jù báyìí lọ lórí ètò nítorí àsìkò bẹ́ẹ̀ ni tó bá tún di lọ́la lè pàdé wa Lagos Sport níbi tá a ti máa yànnà láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé àti àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú eré ìdárayá wa fún lórúkọ Awíkókó lórí ìjókòó àti Manchester United mọ̀ọ́yú à ń ṣe kíni àmọ́ àwọn fi eléyìí ṣe ìlọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ká tó máa lọ Lagos Sport à ń fi àsìkò yìí kí olólùfẹ́ wa kan bí Mrs. Abọ́sẹ̀dé Bello ìyá Quadri òyìnbó onípọ̀mọ́ ìyá tó ṣe kíni ìyá dáadáa ìyá náà máa dọ́gbọ́n gbọ́ sport o à ń ṣe kíni à ń kí wọ́n happy birthday tẹ̀bá ń gbọ́ fàlù fada ṣe kíni. ìgbádùn ọdún kan ni bẹ́ẹ̀ ni super sub wà ní o Sodiq Akínbolú ká má gbàgbé pé àtúrọ̀ Dynamite àránṣẹ́ kó lọ ṣe kíni kó lọ síbi kan kó lọ. bẹ́ẹ̀ ni àfíìsìdòwú bẹ́ẹ̀ ni ọ̀làmílẹ́kan gbogbo yín pátápátá lẹ́ ṣe kíni là ń kí bẹ́ẹ̀ ní darapọ̀ mọ́ wa lórí ètò tó bá tún di lọ́la ṣe kíni ẹ̀mí àfààní àti máa pàdé wa létò Lagos Sport èmi olólùfẹ́ yín náà ni Akeem Ọ̀dọ́gbọ̀sùn tí gbogbo yín náà sí Akeem Spirit mò ń sọ fún yín pé kíni ẹ má gbé kúrò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ń pè bí ire o ó dàbọ̀.